ẹ̀yin èèyàn eléyìí mọ̀ gbẹnu tán arábìnrin kan mọ̀ ló mọ̀ ké gbàjarè sórí ẹ̀rọ ayélujára kódà tó pe ìjọba ìpínlẹ̀ Èkó tó ní kán gbà wọ́n o látàrí tó ń lọ láàrin àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ìyẹn nípínlẹ̀ Èkó tọ́ ẹ̀yin èèyàn wa ẹ súnmọ́ bí o ẹ tó wá gbọ́ tuntun o látàrí tó ń lọ lórí ọ̀rọ̀ Alhaji Oriyomiamuzat àti ọ̀dọ́mọkùnrin kan tẹ́ ń pè ní funny thinker eléyìí tó gbẹnu tán. ẹ wo àkójọpọ̀ náà ni o lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. arábìnrin kan mọ̀ ló mọ̀ ké gbàjarè sórí ẹ̀rọ ayélujára o ìyẹn nílùú Èkó látàrí ìgbésẹ̀ tí àwọn olùkọ́ tí wọ́n ń gbé pẹ̀lú akẹ́kọ̀ọ́ kódà ó pariwo ìjọba àpapọ̀ ìyẹn ìpínlẹ̀ Èkó pé kẹ́ gbà wọ́n o pé lè sú àwọn ẹ̀yin èèyàn kí ni arábìnrin yìí sọ ẹ wá nǹkan fìdílé nǹkan wọn ó ṣàlàyé wọn ó yànnà náà ẹ pín fọ́nrán yìí ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ tẹ subscribe button yín lórí ìkànnì wa kẹ́yìn náà kẹ́ lè mọ jàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà lóòrèkóòrè ẹ má wá gbàgbé àdéhùn wa là ń múṣẹ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé là á mọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa tọ́ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé àti ẹ̀yin tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé mo kí n pé ẹ káàbọ̀ lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ̀ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ̀ fi ń gbọ́ wa etí náà ò ní di orere létí gbogbo wa ò mọ̀ gbọ́ o tọ́ ẹ jẹ́ ká tó gbọ́ fọ́nrán ọ̀hún bí ẹ tó ṣe ṣàlàyé bẹ́ẹ̀ ṣe yànnàná ọ̀rọ̀ lórí Alhaji Oriyomiamuzat pàápàá jùlọ ọ̀rọ̀ tí arábìnrin kan tó fi sórí ẹ̀rọ ayélujára tó pariwo àwọn olùkọ́ ìyẹn tìlú Èkó pé kí ìjọba àpapọ̀ ìpínlẹ̀ Èkó tó ní kán bá wọn wá àtúnṣe sí pé kán gbà wọn o pé ó tojú sáwọn ẹ má wàá jẹ́ ń dènà pẹ́nu ẹ jẹ́ ká sí fọ́nrán sílẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́. Lagos State government meanwhile, Minister of Education in Lagos State meanwhile, the assignment is becoming too much. We don tire oh, this assignment don too much oh. What is going on? We are getting 6 assignments every single day. Our children are overstimulated. When they come back home, they don't even want to write because they're tired. They've been in school all day. They come back, they have 6, 4, 5 assignments. Guess what? They will finish the assignment, they will go to bed, they will wake up by 6, they are in school, they are learning. They will come back, you are giving them 6 assignments, 5 assignments. What is going on? Look at me. I want nearly crazy because I just finished doing project for my 5-year-old. The project at this point is giving way. It's giving oil company project. What is the problem? I beg you to help us. So Lagos State government look into it. The assignment done too much. Even if we are jobless, we go to work, we come back. There's traffic. Just the small town will go to do assignment and they keep their 6 assignments. Some of these children come back by 3, some come back by 5. They are tired, and you're giving them 7 assignments. What is the problem? What is going on? Even if the parent is jobless, they sit at home, mom, we clean, we cook, we do everything. Small time, mama go tell us, man, give me 7 assignments, oh. We don't tire, oh. At this point, these children are overstimulated. They are not even learning again. They're just going through classes and going through school. They are acting like zombies. They wake up by 6, they stay in school till 4, till 2. They come back, they do assignments, keep on wake up. When did they happen? 6 assignments every day, oh. My pikin wa born 2020 now na pass 7 assignment give with project abeg o. But funny thing ká ṣe nǹkan kan ní àárọ̀ yìí tó tún worst ju tàtẹ̀yìnwá lọ. Bó tiẹ̀ jẹ́ wípé ìbàjẹ́ ènìyàn yín kò lè dá sí Olúwa dúró. Kí n tó wá fẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ kí n tó gbà ẹ́ níyànjú. Lẹ́yìn ìyànjú yìí náà ló máa jẹ́ fídíò tí mo máa ṣe fún ẹ last. Ó bá gorí ọ̀pẹ lọ kó lọ fùbọ́lẹ̀. As far as money is concerned, èmi ò ní lajúlẹ̀ kó máa ba orúkọ ẹni tèmi gbé lọ́wọ́ jẹ́. Èmi ò wá ní sọ̀rọ̀ mi ò ní sọ̀rọ̀ lórí àwọn tán ti ṣe fún ọ látẹ̀yìnwá kó má dàbí gbà pé ṣé nítorí tí wọ́n ti ṣe fọ́mọ ẹ̀ látẹ̀yìnwá náà ṣe fẹ́ máa lò lọ́fẹ̀ẹ́. Just of recent ṣé ní jẹta àbí jẹrin I was on call with a loyal fan to Alhaji Oriyomiamuzat. He was trying to call you to attention pé why are you doing such things pé ó tiẹ̀ wá rí ẹni tí ó gbé dání gangan kó máa sọ fáwọn èèyàn pé nǹkan tẹ́ ẹ fẹ́ ní nǹkan dìbò fún yín ìyẹn fine all well and good. This is kí ni wọ́n ń pe kíní yìí o, this is politics. Ibi tó bá wù kálukú ló lè tò sí, ìwọ ló mọ nǹkan tó rí ibi tó lọ choice ẹni, so mo ní drag ẹ back àbí kí n sọ pé ó ṣe nǹkan tí ò dáa. Ó wá sọ̀rọ̀ lọ bí owó yìí pé wọ́n fẹ́ máa lù ẹ́ lọ́fẹ̀ẹ́. Funny thinker lórí gbogbo nǹkan tó bá ń ṣe bẹ̀rù Ọlọ́run torí pé Alhaji ò mọ̀ sí, Alhaji ò sí ń bẹ́ẹ̀, ẹlẹ́dàá wọn wà ń bẹ́ẹ̀. Mi ò ní dárúkọ ẹni yẹn. Ó gbégbèsè kan lẹ́yìn Alhaji, ó pè mí pé ọ̀rẹ́ yẹn kí ló dé tó ṣe nǹkan tó ń ṣe yẹn. Mo dẹ̀ ṣàlàyé fẹ́ni yẹn pé bóyá ìlówó lọ́wọ́ ló ń dà láàmú o pé
most of the time pé funny thing ká máa ń complain pé òun ò ní owó lọ́wọ́ pé ó dẹ̀ dàbí gbà pé àwọn kan ń fún ní owó láti ibì kan wọ́n ní ṣé yẹn ni ò ti wá yẹ kó sọ fún àwọn ok èló ni o believe pé mo lè fún funny thing ká tó máa dùn nínú ẹni yẹn mo ní pé kí n má sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ pé òun ló mọ bí financial status ẹ ṣe rí tẹ́mi bá ní iye báyìí ó lè jẹ́ pé ẹnu tiẹ̀ fẹ́ ju iye yẹn lọ ẹ jẹ́ ká pè ká bí léèrè pé èló ni ó fẹ́ gbà láti padà jọmọlúàbí a pè funny thinker fà kí ló dé kí ló fẹ́ àwọn fídíò tó ń ṣe yẹn ò dáa ìwọ gan ló yẹ kí wọ́n fẹ́ attack Alhaji láti cyberspace ìwọ ló yẹ kó defend you have started this thing very well èmi believe pé ó yẹ kó ní continuity lórí ẹ pé ó tún ti bẹ̀rẹ̀ dáadáa pẹ̀lú Alhaji ìwọ náà ló ti ń pariwo Alhaji ló ti ń pariwo accord kí ló wá fẹ́ fa sudden change onípòwò ló need tí n bá fi ẹyọ kankan àbí mo yọ kúrò kó mọ̀ dáa fún mi onípòwò ló need ok kí ni kí n ṣe fún ẹ ó ní dáàdì mi bàbá wa lè jẹ́ tó bẹ́ẹ̀ ká charge yín nǹkan tẹ́ bá fẹ́ ṣe fún mi ni kẹ́ ṣe fún mi ok mo fẹ́ kó o ṣe fídíò kó o fi ṣe adjustment tó bá ti di Monday mo máa tẹ 500,000 naira sí ẹ tí n bá parọ́ tí n bá yọ kúrò tí mo fi kún kó mọ̀ dá fún mi mo mọ̀ọ́mọ̀ dárúkọ ẹni yẹn ni tó bá ti di Monday máa tẹ 500,000 naira sí ẹ sí funny thinker o kìí ṣe èmi tí mo dúró yìí o sí funny thinker kò ń ṣe pé kán tẹ̀ sí wa kájọ pín fún títí ẹ̀ nígbà tí ó wá di Monday nígbà tó di Monday a ti jọ sọ̀rọ̀ bíi Saturday nígbà tó wá di Monday ẹni yẹn wá rí pé funny thinker ò turn up níṣẹ́ ló tún lọ ṣe worst kò ń ṣe pé wọ́n fún ní 500k wọ́n dúró mo fi ànábì Ọlọ́run búra mo fi Jésù Kristi búra mo fi Ifá Ọ̀rúnmìlà àti funny thinker gbàgbọ́ nínú ẹ̀ mo fi búra ẹni yẹn sọ yí pé kí funny thinker sọ iye pàtó tó bá fẹ́ máa gbà lóṣù bó ṣe 300k bó ṣe 500k every month agbára Ọlọ́run ká a loyal fan to Alhaji Oriyomiamuzat nínú ìfẹ́ ló fẹ́ ṣe yẹn unknowing to Alhaji himself Oriyomiamuzat ò mọ̀ pé ẹnìkan sọ pé òun fẹ́ tẹ owó sí lẹ́yìn. So I was surprised when somebody showed me your live stream this morning. When you came out, you started talking, they want to be using you for free, they expect you to be doing something for free. Astaghfirullah. Nígbà tí ó ti dìgbà election gan, ó ní nǹkan tí bàbá yìí ti ṣe nínú ayé ẹ̀. Wọ́n wá ní pé aládùn ṣèrègùn ni torí oore náà la ṣe ń ṣèrègùn torí irú àwọn abáramóore jẹ báyìí la ṣe máa ń ṣèrègùn. Ìyànjú tí mo wá fẹ́ gbà ẹ́ ni pé no matter how much opposition party may give you, wọ́n ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ náà torí tó fọgbọ́n ṣe. Mo sọ fún ẹ pé dandan kó wá sọ́dọ̀ Oríyọmí o. Mo dẹ̀ ní pé kó má support ẹni tó ń support. But you can buy ideas of people without attacking others. Èmi máa fún ẹ advice pé àárín arẹwà ló wà. Influencer ni ẹ́, comedian ni ẹ́, activist ni ẹ́. Èèyàn máa ń ṣe jẹ́jẹ́ ni. Àti pé lọ kọ́lẹ̀ activist yóò lọ́la. Activist yóò lọ́la to some extent. Ẹni tó bá ṣe activist tó bá yàn yọ Ọlọ́run kan gbá ni. So funny thinker ṣe jẹ́jẹ́ o. So mo kàn try láti debunk ọ̀rọ̀ tó sọ pé wọ́n fẹ́ lù ẹ́ lọ́fẹ̀ẹ́. Nobody is using you for free. And Alhaji tó sọ̀rọ̀ ń pẹ̀ yìí gan ìwọ gan ó yẹra ò súnmọ́ wọn náà. So kò sí anybody tó ń lo funny thinker lọ́fẹ̀ẹ́ o. Òṣèlú wa kò ń ṣòṣèlú olóòrùn. Oriyomiamuzat òkìkí ọmọ Amuzat kó tó ná 1 naira kó tó ná 1 naira kó tó ná 1 naira kó tó náwó 1 naira sí ọ. Kóríyọmí tó náwó 1 naira sí ọ fúnra rẹ̀. Wàá ti jẹun wàá ti yó wàá ti bẹ́. Má ṣe bẹ́ẹ̀ mọ́ come off it. Kò bẹ́ẹ̀ tó bá jẹ́ pé lóní ti woro sí woro náà lẹ fẹ́ ṣe ya wèrè tó èmi ṣé ìwọ ya wèrè ni ìwọ ìyàwó ní wèrè lórí. Ọgbẹ́ni díẹ̀díẹ̀ o ṣé òun rò pé o máa lọ́la ni ọ̀la wà. Tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ọ̀rọ̀ náà láti jọ gbọ́ yìí o kí wá ní ẹ̀yin náà rí léròǹgbà kí ni èròǹgbà yín tẹ́ fẹ́ sọ sí abẹ́ fọ́nrán tá a mú wá pàápàá jùlọ lórí tí arábìnrin yìí tó pariwo sórí ẹ̀rọ ayélujára látàrí wọ́n pariwo pé àsámẹ́ǹtì
tí wọ́n ń gbé fún àwọn ọmọ iléèwé nílùú Èkó pé ó ti pọ̀ jù pé lójúmọ́ kan mọ́ sàsámẹ́ǹtì bíi 6 bíi 5 ẹ̀yin èèyàn sẹ́mọ̀ pé ọ̀rọ̀ yìí ó ti dọ̀rọ̀ gbogbo wa ìtẹ́yìn náà bá nílérò ń gbà lórí ntárábìnrin sọ àti pàápàá jùlọ lórí ntẹ́ sọ lórí ọ̀dọ́mọkùnrin funny thinker àti Alhaji Oriyomiamuzat ẹ jẹ́ ká gbèrò ń gbà yín lábẹ́ kọ́mẹ̀ǹtì wa ẹ wo ibi tá a fi àdàgbẹ́tò ìsọlẹ̀ síre bó bá tó ṣe ń lọ àtọmọ mu wá lọ́lọ́kan òjọ̀kan lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ má gbàgbé àdéhùn àlàmúṣẹ lórí ìkànnì wa pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé ní jẹ́kẹ́tì yín ó di sí àmọ́ mu wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dẹ̀ wọn ò ní fọ̀rọ̀ wa sàríkọ́gbọ́n ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.